state tó wà lẹ́yìn Yorùbá pátápátá gómìnà ọbẹ̀ Christian ni gbogbo wọn kílẹ̀ yìí mùsùlùmí kílẹ̀ yìí àfa wa ń ṣe ẹ̀ẹ̀jà àríyìn ẹ̀rọ ká ronú bí Ọlọ́run ṣe máa ṣàánú wa nínú ìdìbò tó ń bọ̀ yìí gbogbo state ilẹ̀ Yorùbá pátápátá látòkè délẹ̀ àwọn Christian náà ń darí gbogbo wa Ọ̀yọ́ state Christian Ogun state Christian Lagos state Christian Ọ̀ṣun state Christian Ondo state Christian èwo tún ní ẹlẹ́kẹta abẹ́lẹ̀kẹ ẹ̀fàjẹ̀rẹ̀ gbogbo state mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ Yorùbá pátá Christian ló ń darí wa kí lẹ́yìn àfáà wa ṣe sí ìyẹn ní ẹ̀ka ronú pé ókè o ẹ jẹ́ ká move on ẹ jẹ́ àfìjálẹ̀ gbogbo ọ̀rọ̀ ìjà à ń bára wa jà à ń ṣe kinní kan gbogbo state ilẹ̀ Yorùbá pátápátá gọ́ọ̀nà tó wà ń bẹ̀ Christian ní gbogbo wọn látòkè délẹ̀ Christian ní gbogbo wọn ẹ jẹ́ ká ronú bá ṣe máa Ọ̀yọ́ state Christian ní ẹ máa bá mi kọ gbogbo state yẹn Èkìtì Christian ní Ogun state Christian ní Lagos state Christian ní àtikítù ní Ọ̀ṣun Christian ní state wókù state kan tí tó ń ta dànù mọ́ mi lójú gbogbo state tó wà lẹ́yìn Yorùbá pátápátá gómìnà ọbẹ̀ Christian ní gbogbo wọn kílẹ̀ yìí mùsùlùmí kílẹ̀ yìí àfa wa ń ṣe ẹ̀ẹ̀jà àríyìn ẹ̀rọ Ọ̀yọ́ state Christian ni mo ti rí Èkìtì Christian ni Ọ̀yọ́ Christian Èkìtì Christian Ọ̀ṣun Christian Ogun state Christian kílẹ̀ ń pè Lagos Christian èèyàn kan ní Ondo Christian Ondo state Christian ni gbogbo state parapata tó wà lẹ́yìn parapata gómìnà ọbẹ̀ Christian ni wọ́n tó bá jẹ́ pa gbogbo state tó wà lẹ́yìn parapata Muslim lẹ́ tó wà ń bẹ̀ Muslim ló wà bẹ̀ wọ́n ní wọ́n ti bẹ́ Islamize wa o wọ́n ti bẹ́ Islamize gbogbo Nàìjíríà gbà wá o ẹ̀yin àfáà ẹ̀já ronú ẹ̀já ronú pé kí ló ń ṣẹlẹ̀ sí wa àti sùn ẹ̀já ròyìn pé kí la fẹ́ ṣe báwo làwọn ọmọ wa ṣe máa wà wájú báwo làwọn ọmọ tẹ kọ́ kéwú tó kàwé báwo ló ṣe máa wà wájú ẹ̀rọ yẹn ìjà láàárọ̀ ìjà lọ́sàn ìjà lálẹ́ mo fẹ́ fún Jágbọ́ lésì Jágbọ́ fẹ́ fún abájìlì jísù lésì àbá àfíù agáyéṣe ó fẹ́ fún sàárì ìṣítù lésì ìyẹn ni kí gbogbo àmà rán ìyẹn ni ká máa rán wọ́n máa dìbò míì gómìnà náà máa tún fà jáde ní gbogbo stéètì ẹ ti sùn ẹ̀yin àfáà ẹ tají ẹ̀yin àfáà ẹ tají gbogbo stéètì ilẹ̀ Yorùbá tó kù wọ́n máa dìbò míì Christian náà máa fà jáde tó máa tún so lórí lórí Ọlọ́run Christian ló máa fà jáde gbogbo àwọn ọmọ wa àwọn brọ́dà wa tó jẹ́ mùsùlùmí kọ́ kí ló ṣe ìyẹn ló yẹ kẹ́ ẹ rán òyìn ní kí gbogbo ẹ̀yà àfa wa kẹ́ fókọ̀sì ojúlé pé ẹ wá o ẹ jẹ́ ká ẹ wá o ẹ wá àti sùn tòótọ́ o ẹ jẹ́ ká wá àwọn ọmọ wa kọ́ dìde ó yá wọ Ismaila wá mí wọ́n ló tẹ̀ kàwé ó dẹ̀ kéwú ó yá gbogbo àwọn ọ̀nà wa gbogbo àdúgbò wa tẹ́ pé kò sọ́nà tó dá yìí gbogbo àdúgbò gbogbo bí ìlú wa ṣe rí tí kò sọ́nà ìwọ la fẹ́ kó wá lọ ṣaṣojú wa ń bẹ̀ tó mọ̀ pé kírísítẹ́nì ṣe kò balẹ̀ jẹ́ o kírísítẹ́nì ṣe ó ṣe dáadáa jẹ́ kó rí pé wọ mùsùlùmí tó ń lọ bẹ̀ ìwọ náà fẹ́ lọ ṣe dáadáa ni o má bójú mùsùlùmí jẹ́ má lọ ná owó wa fún olórí o
má fowó wa máa lọ gbé o, má fowó wa lọ ṣe ń blé o. Ẹ wá mùsùlùmí tó da, ẹ tì síbẹ̀, ẹ tì síbẹ̀. Any party tó bá ti fa ẹni tí ò ń ṣe mùsùlùmí lẹ̀ fún yín, ẹ̀yin mùsùlùmí ẹ má dìbò fún ẹ má dìbò fún, confirm ni. Kò ní dáa fún ẹ fún tó kọ ẹ. Máa blọọkì ìwọ wèrè tó sọ̀rọ̀ yẹn, wò ní làákàyè lórí ọpọlọ obóyè àlàyé ẹlòmíì ò gbọ́n ṣá. Wọ́n ti bá mi blọọkì ẹ̀, but wọ́n ti bá mi show anger face sórí ẹ̀, mo ti wá blọọkì, mo ti di ọwọ́ wèrè ẹ̀yẹ mú. Ọwọ́ mi fi kọ̀rọ̀ ẹ̀, ó lè mi lè ní dá ọgbọ́n wàhálà yẹn lẹ̀, orí ẹ̀ dàrú. Bí a mo ní kọ́ máa jó oògùn mọ́, ó ti mí ní pé mo dá wàhálà lẹ̀. Ṣé kọ́ máa jó oògùn lọ ni? Mo ní ẹ má jó oògùn mọ́ ní Islam, kò sí ní Islam. Olóbi mo dá wàhálà lẹ̀, wàhálà mo dá lẹ̀ ní pé ẹ má jó oògùn mọ́. Ṣé kí ni ká máa jó oògùn lọ ní ẹ ò ní máa lọ jó oògùn lọ, orí ẹ̀ bù. So ẹ̀yin mùsùlùmí ẹ dìde o, ẹ tara yín jí, ìyẹn ló kàn. Mùsùlùmí ló kàn. Èmi ló kàn, mùsùlùmí ló kàn. Gbogbo state tó jẹ́lẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká gbìyànjú láti fọ́ọ̀sì àwọn ọmọ wa síbẹ̀, àwọn àbúrò wa kọ́ débẹ̀, àwọn ẹ̀gbọ́n wa kọ́ débẹ̀, ó jẹ́ mùsùlùmí. Tọ́ọ̀ bá ti fa mùsùlùmí lẹ̀, ẹ má jà dìbò fún wọn ní pátì, any party tí ò bá ti mú mùsùlùmí lẹ̀, pátì, ẹ má jà dìbò fún pátì. Mùsùlùmí tó bá ti fa mùsùlùmí lẹ̀, mùsùlùmí ní ká dìbò fún. Mùsùlùmí ló kàn. Òun ní kí mo bá máa pariwo, mùsùlùmí ló kàn ni. Tẹ́ ẹ bá ti fa mùsùlùmí lẹ̀, àní dìbò fún yín. A máa bẹ̀rẹ̀ campaign lórí mùsùlùmí ló kàn, ní la máa sọ́ọ̀sì kò ká wa. Mùsùlùmí ló kàn lórí gbogbo state. Tẹ́ ẹ bá ti fa mùsùlùmí lẹ̀, àní dìbò fún yín. Gbogbo state ilẹ̀ Yorùbá pátá mò ń bọ̀ bí ẹ wá kí ní ẹ jáde fún yín. Ẹ wo gómìnà yìí, gbogbo mo gbogbo àwọn kìíní yẹn sí ó subhanallah. Kìíní mi ò lè rí kìíní kó sójú screen báyìí o. Àwọn gómìnà, gbogbo gómìnà ló wà lórí ibẹ̀, gbogbo gómìnà yìí, they are all Christians, all men all ni o, gbogbo wọn pátápátá they are all Christians. Gbogbo wọn they are all Christians. Kí ló dé? Ṣáà mùsùlùmí náà wà lọ́mọ ni àbímọ tó lé gbogbo wọn wọ́n kò sí tó jẹ́ mùsùlùmí ni wọn. Gọ́vnà mi lẹ́kọ̀ọ́ Christian ni, gọ́vnà Ọ̀yọ́ state Christian ni, gọ́vnà Ọ̀ṣun Christian ni. Kí ló dé? Táwọn dúró wá daṣọ bò wá lójú ni. Kí lẹ̀ ń ṣe ẹ̀yin máàmù wa? Wọ́n ti fún yín ní o kẹ́ máa sọ̀rọ̀ àbí kí ló dé? Ṣé wọ́n gbọ́ bẹ́yẹn ìmáàmù ẹ? Gbogbo stéètì ilẹ̀ Yorùbá pátápátá, mọ̀ ń bọ̀. Gbogbo stéètì ilẹ̀ Yorùbá pátápátá kó bá wá sí mùsùlùmí kọ̀ọ̀kan. Mùsùlùmí ló kàn. Ọ̀rọ̀ pátì, àwọn òṣòro pátì kò sọ́kà pẹ̀lú pátì. Mùsùlùmí ló kàn. Ẹgbẹ́ mùsùlùmí ló kàn làwa ń tiwa. Mùsùlùmí ló kàn o. Tẹ́ ẹ̀ bá ti fa mùsùlùmí lẹ̀ kó wá jẹ orílẹ̀ wa lórí. Àní dìbò fún ẹni tẹ́ bá fà á lẹ̀. Pátì tí ò bá ti fa mùsùlùmí lẹ̀ àní dìbò fún. Tòótọ́ ni ẹ̀ bá ní ọmọ àlè ó ti fẹ́ dáwà lálẹ́ wàhálà kọ̀kọ̀kọ̀. Pátì tí ò bá ti fa mùsùlùmí lẹ̀ àní dìbò fún, mùsùlùmí ló kàn. Pátì mùsùlùmí nìkan wàhálà tiẹ̀ nìyẹn. Mùsùlùmí ọmọ ya ló jà wá lógún. Pátì tẹ́ ẹ̀ bá ti fa mùsùlùmí lẹ̀ àní dìbò fún. Kò bá jẹ́ ẹni kò sí tó kọ́ àpẹẹrẹ orúkọ pátì kọ̀ọ̀kan. Ẹni pátì tí ò bá ti fa mùsùlùmí lẹ̀ fún wa àní dìbò fún. Wọ́n jẹ́ gbogbo stéètì ilẹ̀ Yorùbá pátápátá. Àwọn tó wà ń bẹ̀ o Christian ni gbogbo gómìnà. Ṣé mú gùn làwa ni? Gbogbo state kó má wá sí state kan nílẹ̀ Yorùbá
tó jẹ́ pé Christian Muslim ni gómìnà wọn bẹ̀ bó wá jẹ́ gbogbo state Christian ṣáwọn ẹ̀wà ṣọ́ọ̀fù ti wá rúmú ni àbá àláwọn ọmọ tó kàwé ìyẹn lé ẹkẹyìn àfa wa ronú sí kẹgbẹ́ mítìn dìde gbogbo àwọn àárín wa wá dàrú àbá mọmọdé káàsì bú ọmọ ìsìláwò dí o ọmọ ìsìláwò dí ní bú ọmọ sẹ́fì ọ̀sọ́lù wa 2027 tọ́wọ́ bá ti fa mùsùlùmí lẹ̀ ẹ má dìbò fún pátì tí ò bá ti fa mùsùlùmí lẹ̀ any party tí ò bá ti fa mùsùlùmí lẹ̀ ẹ bá dìbò fún wọn wọ́n mọ̀ lọ́rọ̀ any party tí ò bá ti fa bóyá mùsùlùmí kọ́ lẹ múlẹ̀ lábájá lẹ múlẹ̀ gbogbo àwọn orúkọ tó máa ń jẹ́ orúkọ kan bóyá Káyọ̀dé bóyá Ifátúnmi kíní kan òun náà àwọn àdìjọ Jímọ̀ àkọ́pọ̀ arọ́pọ̀ òun lọ kí Jímọ̀ yóò pa àwọn àfẹ́ ọgbà àwọn mùsùlùmí gangan la à ń sọ̀rọ̀ pa ẹ̀ à sọ̀rọ̀ pa àwọn mùsùlùmí fẹ́ẹ̀kì ẹ̀ máa ń sọ̀rọ̀ pa èmi náà kírun mùsùlùmí mò ń kírun yẹn má gbé ẹ̀ níwájú tàwa àwọn ìṣe gbogbo àní gbà lọ́wọ́ ẹ̀ o mùsùlùmí mò ń kírun yẹn ẹ má gbé níwájú tiwa àní gbà lọ́wọ́ yín mùsùlùmí gangan la fẹ́ wọ́n á parọ́ pé mùsùlùmí làwọn wọ́n ní à ṣé wọ́n mọ̀ pé mò ń jẹ́ iṣẹ́ àkàgbà kan ṣé wọ́n mọ̀ pé mò ń jẹ́ Wàsíù ṣé wọ́n mọ̀ pé mò ń jẹ́ Kàmọ́yì ṣé wọ́n mọ̀ pé mò ń jẹ́ Ismaila irọ́ àní dìbò fún ẹ àní dìbò fún ẹ máa lọ sọ rẹ di mùsùlùmí àpàpàǹdodo ọ̀rọ̀ àlọ́pà ìmáàmù ẹ gbọ́ ẹ kí ni bí mọ́sálásí ẹ̀ tẹ́lẹ̀ ọjà ó ti kírun rí but bàtà tí ó ti ń lọ ṣọ́ọ̀ṣì lọ ni lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo kàn máa ń lọ bá pásítọ̀ ajíwo Jésù máa lọ bá onírọ́ kò kí ń ṣe mùsùlùmí ó ń lọ ṣọ́ọ̀ṣì a sọ pé kọ́ má dìbò fẹ́yìn Christian àwa mùsùlùmí ò ní dìbò fún yín olórí ibú mùsùlùmí ló máa tún dìbò fún Christian nínú ìbò tó fẹ́ dì tó jẹ́ pé gbogbo state ilẹ̀ Yorùbá pátápátá Christian nìkan ni gómìnà kí ló dé ṣé orí wa àwọn anílàkàyè lórí àwọn mùsùlùmí àmọ̀wé àlọ́ skul àwọn náà lọ skul àmọ́kọ́ àmáka ẹ̀yìn mùsùlùmí àwọn náà wọ́n àmọ́kọ́ àmọ́ka bọ́ àbí dé pé gbogbo àwọn mùsùlùmí ti wá yọ lójú débi pé kò wá sí mùsùlùmí ọmọ mùsùlùmí kankan tó mọ̀ ọkọ tó lè gọ́vọ̀nì ìlú tó wá gbà wá rí gómìnà ẹ̀ẹ́dẹ̀ fèmílẹ̀ kí wọ́n bá yí ṣe kẹ́mi náà wá ṣe gómìnà lẹ́kọ̀ọ́ ó lè dógùn state lẹ́ẹ̀ máa gbé mi lọ ní èmi mọ́mì mi ọmọ Èkó dádì mi ọmọ Ìjẹ̀bú mo lè lọ di gómìnà lẹ́kọ̀ọ́ níjẹ̀bú mo lè lọ di gómìnà lẹ́kọ̀ọ́ Èkó náà bí mi sí ọlọ́jà sóríire mo lè jẹ́ ọ̀kan lọ́nà méjèèjì tí ò rújú ni so ẹ̀yin mùsùlùmí ẹja ajára wa ẹ̀yin àfáà wa n tó yẹ ká máa jà fún leléyìí ẹ jẹ́ ká pe àwọn ọmọ wa ká wá bá ṣe máa fà wọ́n sílẹ̀ kọ́ lọ́jọ́ lórí iwájú àwọn ní ká fà sílẹ̀ kọ́ lọ́jọ́ lórí níwájú mùsùlùmí gidi ní ká fà sílẹ̀ gbogbo ẹ̀yin àfáà tíìmù pọ̀ ẹ fìjà tẹ́ ń já alẹ́ n tó kàn rèé ẹ tètè jára yín pé ẹ wá ọjọ́ ò tí ì lọ ju o wọn ò tí ì máa pín tíkẹ́ẹ̀tì lé wọn lọ́wọ́ o ó yá nísìn ọmọ wa báyìí ní kẹjọ ká fàálẹ̀ kí gbogbo ẹ̀yin àfáà ṣe mítìn pé ẹ wá lágbájá ó yá pàbọ̀ ọmọ tààrẹ mú wọn fún ẹ ní pátì yìí kó wọ́n ṣe gómìnà ẹ̀jẹ̀ mú wà rè àwọn ọgbà o bẹ́ẹ̀ bá ti fún wa ní kí ló pé a máa kick against ẹ ní a máa kick against ẹ a máa pátì tó bá ti fa mùsùlùmí lára wa la máa support support party ẹ bá ti sọ bẹ́ẹ̀ wọ́n máa farabalẹ̀ wá ẹ wá nínú pátì wa aná ọmọ mùsùlùmí gidi kan tó dìná óyá ọní wọn ò tó pé wọn ò fẹ́ kí pátì wọn lùsì ara kò sí pátì tó fẹ́ lùsì anything so
àti jẹ́ kí wọ́n retain party kí wọ́n retain power yẹn wọ́n máa support ntẹ̀ fẹ́ táìmù táwa náà lágbára rẹ̀ àwọn ọmọ tiwa náà nìkan wà ń bẹ̀ ọmọ tiwa ni kò wà ń bẹ̀ mùsùlùmí la fẹ́ bẹ̀ mùsùlùmí ló kọ̀ kírísítẹ̀nì ti ṣe ọtí rúùlù gbogbo stéètì ilẹ̀ Yorùbá ó lè ti tẹ́ wọn lọ́rùn ẹ jẹ́ káwọn yan mùsùlùmí síbẹ̀ ṣe ti gbọ́ àsìkò mùsùlùmí ló kọ̀ láwa yìí o tó bá wù ẹ́ kó sọ jí ààrẹ ẹ̀yin ìmáàmù oníjẹkújẹ tó bá ti fún yín lówó wọ́n fún yín ní mọ́kà wọ́n lè promise yín pẹ̀lú ọmọ lọ mọ́kà lọ́dọọdún pẹ̀lú 5 million ó ti tó yín ẹ tàtúbọ̀ tán àwọn ọmọ yín dàrú torí owó kówó ẹ̀yin wèrè àwọn sáré sí tuntun pé òun ò rí gbà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tó pé mi ò rí gbà bẹ́ẹ̀ ni owó yẹn ló máa yé mi òun ló máa yé mi so kọlọmọṣẹ ìṣíjú àná wà kọlọmọṣẹ ìyọrùn sí wa ìdáwọlé wa ọlọ́njọ́ máṣẹ jẹ́ kó yọrí sí dáadáa àwa máa agitate lórí ọ̀rọ̀ mùsùlùmí ló kàn time to time àsìkò mùsùlùmí ló kàn láwa yìí kò sí tó kà wá a support anybody ju mùsùlùmí lọ any party tó bá ti fa mùsùlùmí lọ la máa support any party tó bá ti fa mùsùlùmí lọ pé mùsùlùmí lélẹ̀ òun la máa support àwọn ò ní party kankan wàláì mo fi ọlọ́wọ́n ọba dẹ́dà búra mi ò support party kankan o tó bá yẹ pé party kan ló wá sí pé máa bá wa kick against wọn kọ́lọ̀ ń jẹ mí yá mi ò support party èèyàn tẹ́fẹ́ fà lẹ̀ fún wa kó ṣàjẹ́ mùsùlùmí any party ẹ fa mùsùlùmí fún wa pé mùsùlùmí lélẹ̀ òun la fà á lẹ̀ ó ti dá dẹ̀bá wa mùsùlùmí gidi ní pé kò dandan kó já lùsùn náà o mi ní kó dandan ni kó já lùsùn náà mi ò sọ bẹ́ẹ̀ o mi ò sọ bẹ́ẹ̀ o mi ò sọ bẹ́ẹ̀ kò bá jọ ọmọ mọ́ríkàs kó ṣáà ti jẹ́ mùsùlùmí ó ti tẹ́ mi lọ́rùn wàláì kò bá jẹ́ ọmọ mọ́ríkàs ṣé mùsùlùmí ni ó ti tẹ́ mi lọ́rùn kó jẹ́ ọmọ mọ́ríkàs wàláì máa dìbò fún pé yes mùsùlùmí ni ó ti tẹ́ mi lọ́rùn. bàbá ló wòrò náà wọn mọ bàbá rọ́bù ló wòrò wọn náà wọn mọ tó pọ̀ ńlẹ̀ tí wọ́n kàwé tó kéwú kọ́ fa àwọn ọmọ wọn náà àwọn ọmọ wọn tó jọ ọmọ Èkó kọ́ fa àwọn lẹ̀ ó yẹ ọmọ Èkó lélẹ̀ ọmọ Èkó ní wọ̀nà wá ń bí ọmọ Èkó ní ẹ̀yà bọ́tà. mọ́ríkàsì náà àwọn ọmọ tó jọ ọmọ Èkó tó kéwú ẹ fà wọ́n lẹ̀ ó yẹ bọ́tà pátì ẹ̀ ta fàlẹ̀ fún yín rè ẹ gbà ẹ ló máa dá àpọ̀ yín ṣe pátì wo ló máa gbọ́ ọmọ wa gbogbo ibi tí gbogbo ẹ̀yà àfa wa tí gbogbo yín forí tò sí ẹ fọmọ́lẹ̀ fún wọn bẹ́ẹ̀ a máa tẹ̀lé yín ẹ̀yà àfa wa a máa tẹ̀lé yín àní padà ẹ ṣáà ti fa mùsùlùmí lẹ̀ fún wa ẹ̀yà àfa wa a máa tẹ̀lé yín ẹ̀yin ẹ fa ọmọ mùsùlùmí lẹ̀ a máa tẹ̀lé yín bẹ́ẹ̀ náà ní lógùn state gbogbo ẹ̀yin ìmáàmù lógùn state ìmáàmù Ògùn state torí Ọlọ́run ẹni mùsùlùmí ni kò fàdé wájú yín tí ò bá ti ṣe mùsùlùmí gbogbo owó kówó tó ní kálukú bá lè nǹkan gbé fún yín ẹ má gbowó lọ́wọ́ wọn o mùsùlùmí ni kẹ́ fà á lẹ̀ o bẹ́ẹ̀ náà ni lọ́yọ̀ stéètì ẹnikẹ́ni tó bá ti déwájú yín tí ò bá ti fa mùsùlùmí lẹ̀ ẹ má gbowó lọ́wọ́ wọn Ọ̀ṣun stéètì tó bá ti fa mùsùlùmí lẹ̀ ẹ má dìbò fún wọn Lagos stéètì anybody wá lóun kò gbówó wá tí ò bá ti ń ṣe mùsùlùmí ẹ má tẹ̀ka fún mùsùlùmí la fẹ́ ń bẹ́ẹ̀ mùsùlùmí ló kàn yes mùsùlùmí ló kàn owó kọ́ ni gbogbo nǹkan ṣé o gbówó yẹn ti ná tán ẹ̀yin tẹ́ gbówó lọ́wọ́ wọn ẹ ti ná tán ẹ bá ti gbówó lọ́wọ́ wọn tẹ́ bá ti ná tán ojú yín máa wálẹ̀ mùsùlùmí ló kàn o ọlọmọṣẹ́ ìṣàánú wa wo mi ti kíṣà yìí mo ń lọ kíṣà yìí mo ti late a padà pàdé inshallah but èmi ti bẹ̀rẹ̀ agitate kí n máa pariwo pé mùsùlùmí ló kàn máa bẹ̀rẹ̀ programu mùsùlùmí ló kàn lọ́wọ́ yìí pẹ̀lú yìí mi ò ní kankan fẹ́ ṣe ju pé ká máa pariwo pé mùsùlùmí la fẹ́ ń bẹ̀ mùsùlùmí la fẹ́ ń bẹ̀ lọ ó dẹ̀ mọ̀ pé ẹ létí lápò ẹ máa ń gbọ́ tí máa ń wí ẹ ń gbọ́ dáadáa ẹ ń gbọ́ dáadáa ní tí òrùjú ni mo mọ̀ tẹ́ ń gbọ́ dáadáa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ ń ta fẹ́ nìyẹn torí a máa kick against the party yìí tẹ́ ẹ bá ti gbé fẹ́ bá ti fa mùsùlùmí lẹ̀ any party ni o kò bá jẹ́ any party tó bá ti wá tí ò bá ti fa mùsùlùmí lẹ̀ àní dìbò fún yes a máa kick against yẹ
ẹnikẹ́ni tó bá fa alẹ́ yẹn tó lóko tó bá lè lọ fa ẹni Christian nílẹ̀ again tó gbélé àmọ́ pé Christian ni ẹ má dìbò fún mùsùlùmí nìkan dìbò fún ibẹ̀ làwọn máa dúró sí. tẹ́ ẹ bá ti fẹ́ kí pátì yín lù sí lẹ́ni state ilẹ̀ Yorùbá ẹ fa mùsùlùmí sílẹ̀ fún wa ṣe ti gbọ́ ẹ̀yin àfáwọn tó bá lè fún yín lówó tẹ́ bá gbowó lọ́wọ́ wọn àtúbọ̀tán yín ò ní dà subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi. tó wí àwọn tá a lè fẹ́ ń bẹ̀ à ń bọ̀ ẹ̀. àwọn akọ́lù olóṣèlú gẹ́gẹ́ àwọn olóṣèlú kó sábà wá mùsùlùmí yìí sí. kọ́ bá wá mùsùlùmí ni orí ibi tá a dúró sí nìyẹn. àwọn òṣòṣèlú mùsùlùmí làwọn afẹ́ kò sókà pẹ̀lú. kò bá jẹ́ ẹgbẹ́ alálùbọ́sà kó jẹ́ ẹgbẹ́ oní ẹ ṣáà ti fa mùsùlùmí lẹ̀ fún wa tẹ́lẹ̀ láti fa mùsùlùmí lẹ̀ fún wa àbí dìbò fún yín. àtògùn state ni o àtọ̀yọ́ ni o àtọ̀ṣun ni o mùsùlùmí ni kó wà mú wa. àti Lagos state mùsùlùmí la fẹ́. bẹ́ẹ̀ ni. tẹ́lẹ̀ láti fa mùsùlùmí lẹ̀ fún wa àní dìbò fún yín. àsìkò mùsùlùmí ló kàn ní táìmù tá a wà yìí. mùsùlùmí ló kàn o. àsìkò mùsùlùmí ló kàn láwa yìí. kírísítẹ́nì ni gómìnà wọn lọ́wọ́lọ́wọ́ tá à ń lò lọ́ba yìí o. níbo. ìwé tó ń bọ̀ ní next year yìí o àti kí ló dé wọ́n dẹ̀ máa parọ́ pé àwọn máa parọ́ pé àwọn sọ gbogbo ilẹ̀ Yorùbá di ilẹ̀ Muslim tí wàá wá ń sùn lọ ní gbogbo ilẹ̀ Yorùbá fi jẹ́ kírísítẹ́nì náà fi jẹ́ gbogbo wọn náà jẹ́ gómìnà wa lé wa lórí tá a dẹ̀ sọ̀rọ̀ ọdún mẹ́jọ àbà ọ̀bẹ̀rẹ̀ Ọlọ́run. wàláì wọ́n dẹ̀ fún wa lóhùn adẹ̀ fún lọ. Lásán lọ, àfẹ́ kírísítẹ́nì lẹ́yìn tí ń bọ̀ yìí o, àfẹ́ o, gbogbo state àfẹ́ kírísítẹ́nì. Tí babaláwo àbáwo onífánẹ̀ bá fẹ́ jáde. Tí bàbá onífá bá jáde. Àbí tó ní bàbá fẹ́ jáde. Ó jáde. Tó bá gbé jẹ́ ọ̀rọ̀ mìíràn ló gbàgbọ́ bọ́ta tó bá ti láwọn tó dìbò fún ẹ kọ́ di fún ẹ ṣùgbọ́n àníbà àdúgbò kírísítẹ́nì. Tó ti qualify tó ní certificate tí ó fi ṣe òṣèlú kó jáde kó gbé Ọlọ́run lè ní ó wọlé kó dẹ̀ wọlé kó jẹ lọ. Àwọn ẹ̀dùn máa jẹ́ tó kírísítẹ́nì nìkan ló wà máa ṣe gómìnà lé wa lórí irọ́ àfẹ́ yẹn. Àgbà àṣegúgù tọ́lọ́mọṣá ṣàánú wa. Anyway, àpàlà pàdé létà subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin mùsùlùmí ṣé mọ̀ pé ìwà táwọn wèrè tó ń jáde tó ń ṣe fídíò yìí wù òun náà wù fẹ́mi náà nígbà tẹ́mi náà bá sọ fún wọn pé nǹkan báyìí ò lọ nǹkan báyìí ò dáa wọ́n máa ní kò ní dáa fún bàbá tó bí ẹ ìwọ tó pé bàbá ẹ nǹkan báyìí ni bàbá tó bí ẹ nǹkan báyìí ni bàbá tó bí ẹ ó lè ní bàbá tó bí ẹ kíní kan. Mo ń sọ fún wọn pé ẹ má jó oògùn ẹ má ṣọṣẹ àwúre ẹ má ṣọṣẹ ìtajà kò sáyè fún oògùn ṣíṣe inú Islam. Wọ́n ní bàbá tó bí ẹ ó lọ jí wáyà náítẹ́ẹ̀lì ká ni. Kí ni mò ń wí kí ló ń wí kí ni mò ń wí kí ló ń wí. Mò ń sọ fún ọ pé kò sí pé ẹ máa ṣọṣẹ àwúre inú Islam ẹ lè ṣọṣẹ ìtajà inú Islam kò sí kẹ máa sí gbẹ́rẹ́ kò sí káwọn ẹ máa báyọ̀ tẹ yẹ̀pẹ̀ èyàn fún òní yẹ̀pẹ̀ ẹ̀yin quantities of your kò sí nínú Ìsìláàmù kò sí nínú Ìsìláàmù ẹni bàbá tèmi ìwọ tó pé ìyá tó bí ẹja ló ń tà bàbá tó bí ẹpọ̀ mọ́ ló ń tà ọmọ bàbá oníkẹ̀kẹ́ nà pep ṣe tá à ń sọ nìyẹn. Mo ní ẹ má jọ oògùn ní Ìsìláàmù ẹni bàbá mi ò lè ní ẹni ìyá tó bí mi ó lọ jí panla mẹ́ta lọ́jà àáfàá yìí sọ̀rọ̀ nípa èèyàn kan tí gbogbo wa gbà pé tèmi náà mọ̀ pé àáfàá yìí náà ń báwí tí ò rújú
torí mi ní ṣàbòsí ṣe bá fà yẹn ló yẹ kẹ́ dojúkọ wá ìtẹ́ wá ta lọ bá bàbá wọn ẹ mọ̀ pé bàbá wọn náà lẹ́ka bàbá wọn pẹ̀ka gan bàbá wọn bí ọmọ àwọn ọmọ wọn bímọ àwọn ọmọ wọn náà tún ti ń bímọ ẹ wá ń bú bàbá wọn tó bá dojúkọ ṣe mọ̀ pé ẹ̀yin tẹ́ ń bèbú yẹn láti Sábó Yárò Jákímọ́lù àti gbogbo yín pátápátá àwọn bàbá àti ti yín wọn ò sínú bàbá tí èèyàn lè dárúkọ torí pé púpọ̀ nù yín àmọ́ bàbá yín gbogbo yín pátá wọn ò mọ bàbá yín láti lè bu tàbí bàbá yín pé gbé bàbá ẹ̀ síta pé bàbá ẹ̀ lélẹ̀ jẹ́ kó máa bù wọn ò mọ bàbá yín náà tàbí bàbá yín tó máa bù. torí pé àwọn bàbá yín bàbá Jákímọ́lù kò sẹ́ni tó mọ̀ Sábó Yárò kò sẹ́ni tó mọ̀ wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tó kù tàbí bàbá gbogbo yín lẹ́yẹ kọ̀ọ̀kan pé bàbá yín nítumọ̀ kan débi pé wọ́n máa ní bàbá yín náà máa àtàkì padà similarly nígbà tí àwọn ọmọ wèrè yìí ń bú èmi náà tán àtàkì bàbá tèmi táwọn bàbá yóò lẹ́kọ̀ọ́ wọn rí yí kọ́ náà ṣe mú yín lọ lé kéwú pé tẹ́ bá lọ lé kéwú o ẹ nẹ́kọ̀ọ́ ẹ ní mímọ̀ ń pa bí wọ́n ṣe ń ṣe ìgbésí ayé ẹ ní mímọ̀ bí wọ́n ṣe ń ṣe ẹ tún wá ní fáírọ́ọ̀sì sí dájúdájú ẹni tó ń kọ́ yín kéwù yẹn gangan ló ní fáírọ́ọ̀sì ohun tí mo fi ń gbá gbogbo àwọn àfáà wọn nígbà yẹn nìyẹn lẹ́yọ kọ̀ọ̀kan pé àwọn àfáà yín tẹ́ǹtẹ́lẹ̀ àfáà tó ń dìfẹ́ǹdì yẹn gangan ìdọ̀tí wà ní agbárí ẹ̀ ìdọ̀tí wà ní àwọn ọpọlọ àwọn àfáà yín torí pé tí ò bá sí ìdọ̀tí ń bẹ ni ó yẹ kán kọ́ yín lẹ́kọ̀ọ́ kẹ́ lè rí pé èèyàn máa ń nẹ́kọ̀ọ́ èèyàn máa ń ní ádàbù ni ádàbù lè Ìsìlámì ẹ wọlé kéwu bàbá wa Sheikh Kamali Dini ká gbà pé àwọn wèrè wà nínú ọmọ kéwu káàkiri ṣùgbọ́n wàá máa rí pé tó bá fẹ́ sórí ibú gan á máa yọ orí ibú ṣe ń kọ́ náà ni a máa yọ orí ibú tó bá fẹ́ ṣe a máa yọ ṣe ń kọ́ náà ní a máa gọ ṣe ni kò ní gbé gbangba kò ní takùn kọfáàmù ni òdodo ọ̀lẹ́mí sọ ó lè tẹ́ lọ́rùn you may like it you may not like it wà láti ẹ nìyẹn kò ká wá ó lè láìkí ó lè má láìkí ẹ kò ké èmi ń sọ tèmi ó dẹ̀ ń bá tèmi lọ nìyẹn ó tẹ́ lọ́rùn tọ́wọ́ án mò ń sọ lọ aukarian mò ń sọ lọ bó fẹ́ máa sọ bó fẹ́ máa sọ but èmi ò dá sí ẹjọ́ but wọ́n ní ti fẹ́ fún èèyàn ọmọ yìí ẹnikẹ́ni nínú yín bàbá bá kíyàn ò dọ́dọ̀ yín bàbá yẹn kọ́ ló ṣẹ̀yìn tẹ́ ẹ̀ bá ti lè mú Professor Khidir kẹ́ máa bú wọn ní èbú tó bá léwu kẹ́ bú wọn tẹ́ bá tún dọ́dọ̀ bàbá wọn tó bí wọn màá máa gbá yín náà kò máa tún máa gbá ọ̀ bàbá yín kò máa dẹ̀ tanu sáfà yín padà torí pé orí yín ti burú mi ò joke ìwà tẹ́ wù fún mi nìyẹn èèyàn olórí burúkú ọmọ òfò yìí ìwà òfò tẹ́yìn ọmọ olórí burúkú yẹn wù òun nìyẹn kí ni bàbá àfà yẹn ṣe fún yín kí ni bàbá àfà yẹn kí ni bàbá àfà yẹn ṣe fún yín ẹ sọ tí bàbá àfà yẹn ṣe fún yín náà ṣé bàbá àfà yẹn ló bú yín ni bàbá àfà yẹn bú àfà yín débi pé irú Sábó Yárò olórí burúkú ara yẹn ó ń sọ ọ̀rọ̀ ó ní pé kí Ọlọ́run ọba kó mú bàbá àfà yẹn kọ́lọ́run fi síná kí ló dé kí ló lè tó bẹ́ẹ̀ ṣé ìsìláàmù nìyẹn ẹni tí ò ṣe mùsùlùmí tó ń gbọgbọ́n wò pé kí ló lè tó báyìí kí lẹ̀ ń fà tó tó báyìí náà kí lẹ̀ ń fà tó tó báyìí kí lẹ̀ ṣẹlẹ̀ tó tó báyìí ṣé ìsìláàmù lélẹ̀ ẹ̀yin náà gbọ́ ẹ̀yin jẹ́ wá fídíò ẹ̀já rẹ̀ gan jàre
ṣé ìsìlámù lélẹ́yìí náà ṣé ìsìlámù lélẹ́yìí kí ló yẹ forí burúkú náà. fídíò kékeré kan lánàá tí mo dákọ̀ àwọn àròsọ kan tí èèyàn máa ń kọ láti ìlú Indonesia so àwọn wèrè kan wá ń yasọ mára wọn lára Ọlọ́run jẹ́ kí wèrè yìí wọjà o. ẹ máa gbọ́ o. so tó bá wá jẹ́ pé ìtàn tí mo pa nípa Professor Kiniyu yẹn ló ń dà yín láàmú bàbá tó bí ni mò ń lọ báyìí ní ìlú Indonesia bàbá tó bí torúkọ rẹ̀ ń jẹ́ Bagiyu Ọlọ́run ò mo bì ọ́ tó bá jẹ́ pé bàbá tó ń pè ní Bagiyu yẹn ń bẹ nínú ìdẹ̀ra àwọ̀ Ọlọ́run bá ń dá padà sínú ìyàwó Ọlọ́run bí bàbá tí ń jẹ́ Bagiyu yìí bá ń rí dùnú ìwọ Ọlọ́run ìbànújẹ́ ìwọ Ọlọ́run ní ọjọ́ orí nítorí àwọn ọmọ rẹ̀ ò fi lé Ádámù alẹ̀ gbogbo ìgbà náà ń sọ̀kò sílé Ádámù Ọlọ́run èpè tí ń sẹ́ ìdákùnjó lọ máa bá bàbá náà nínú sàárì èpè tí ń sẹ́ ìdó lọ máa bá bàbá náà nínú sàárì ẹ̀yin bàbá náà ò tiẹ̀ dá náà tẹ́lẹ̀ ibi tí a ti mọ̀ pé ẹ̀yin bàbá náà ò dá gbogbo àwọn tí bàbá náà tiẹ̀ ló ń kọ́ ní ìwé ìkan bẹ́nu wọn máa láwọn yóò máa tutọ́ lẹ́nu báyìí yóò máa tutọ́ sí tọ́sí ìkejì òun máa dá màlúù kiri ni ìkẹta tó tún jẹ náà àlùbáríkà Ádámà òun nìkan náà ló sì lálùbáríkà òun ni gbogbo bí tó bá ti kódà kẹ́lí má tún lè wà jísà tó bá ní yóò ṣe ẹ̀rọ ìṣe Ádámà ṣẹ̀ṣẹ̀ Ádámà nìkan ló ṣiṣẹ́ ni bàbá yín Ọlọ́run àbíọ́ bí bá ń bẹ nínú ìdẹ̀ra sí Ọlọ́run bá wa dá padà sínú ìyà tí bàbá ìjọba wa béèrè kí ló ń tọ́ ṣépè fún bàbá yín là àwọn ọmọ tó